أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Akí gbogbo mùsùlùmí mùsùlùmá lọ́kùnrin lóbìnrin tí ẹ ń wò wá gbọ́ wa, akí gbogbo aláwẹ̀, akí gbogbo aláìsùn, akí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ rẹ̀ ìgbìyànjú kan sí kejì tí kálukú wọn kan ti fi súnmọ́ Ọlọ́run Ọba nínú oṣù alálùbáríkà yìí. Akí yín kú iṣẹ́ o, abẹ́lọ́hun gbogbo ìgbìyànjú náà kọ́ lọ́mọ dànù o, gbogbo ìgbìyànjú náà kọ́ mọ́ jẹ́ àfọwọ́ ara wa bàjẹ́ látayé, ẹlòmíì ó ba tiẹ̀ jẹ́ pẹ̀lú ẹnu, ẹlòmíì ò fi iṣẹ́ ba tiẹ̀ jẹ́ látọjú ayé rẹ̀. Kódà àjọ tẹ́lòmíì ń ṣe náà ni ti ń bàjẹ́ nítorí pé kárí mi ní fi ń ṣe. Gbogbo tí máa baṣẹ́ jẹ́ pátápátá abẹ́lọ́hun kó ràn wá lọ́wọ́ láti lè jìnnà sí nínú oṣù yìí. Gbogbo ìgbìyànjú wa àti bẹ́lọ́hun Ọba wa kó lè nítumọ̀ ọlá ti tóbi Ọlọ́run. Azikiri wa tẹ̀ní òun ni alhamdulillah. Azikiri tí yóò ti gbajúmọ̀ tí gbogbo wa ti mọ̀ náà ni alhamdulillah. Ká dúpẹ́ fọ́lọ́run, ká kí Ọlọ́run, ká yin Ọlọ́run. Alhamdulillah ikú ọpẹ́ dání, ó kó ẹ̀yìn dání, ìgbé tóbi, ìtumọ̀ rẹ̀ kẹnu gan ju ọpẹ́ lásán lọ. Ọlọ́run náà fi ń kí rẹ̀ bẹ́ẹ̀ pé alhamdulillah, òun fún rẹ̀ náà ń kí rẹ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an. Súra tó tóbi jù nínú al-Qur'an náà Suratul Fatiha, kí ló bẹ̀rẹ̀ rẹ̀? Alhamdulillahi rabbil alamin. Àtàwọn àyè tó pọ̀ nínú al-Qur'an tọ́lọ́run ti ń sọ pé òun kíra àwọn, ó tún wá ń sọ pé kulil hamdulillah, dúpẹ́ fún mi, wa salamun ala ibadihi alladhina istafa. Ẹ rí pé gbogbo àwọn speech wa nínú ẹ̀sìn pátápátá tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní tá a máa fi ṣíde rẹ̀ náà ni pé alhamdulillah ńlá àkọ́kọ́ fi wọlé ọ̀rọ̀ láti lè dúpẹ́ nítorí Ọlọ́run ní ma yaf'alu Allahu bi'adhabikum. Kí ló dé tí mo fẹ́ jẹ yín yà, kí mo fẹ́ mú bí kí n jẹ yín yà? In shakartum, tẹ́ bá lè mórí tẹ́ dúpẹ́ fún mi, wa amantum tẹ́ dẹ̀ gbà mí gbọ́, wa kana Allahu shakiran alima. So ajá sí pé gbogbo ẹ̀sìn pátápátá ti kójọ sínú alhamdulillah tí yẹn bá wí tọkàntọkàn. Láàfi gbọdọ̀ fi alhamdulillah ìṣeré nínú azikiri tá a dùn ní mọ́. Anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí Ibn Majah àti Hakimu Naysaburi gbà wá nù Mustadraku rẹ̀. Anabi ní inna mimma tadhkuruna min jalalillahi tasbiha wa tahlila wa tahmid. Nínú àwọn kan tá a máa ṣe tá a máa fi rántí Ọlọ́run, tá a máa fi gbọ́ Ọlọ́run Ọba tóbi, at-tasbih òun subhanallahi tá a wíńjọ ní o, wa tahlil àti la ilaha illallah tá a wíńjọ ní, wa tahmid àti alhamdulillah tá a wílé ní. Anabi ní yan'atifna hawla al-arsh. Àwọn gbólóhùn wọ̀nyí tá a bá ti wí tán táwọ̀ ká sí nǹkan kan tó fúyẹ́ lẹ́nu wa tó kéré lẹ́nu wa ni yan'atifna hawla al-arsh, kò kéré lọ́dọ̀ Ọlọ́run. Tá a bá ti wí tán wọ́n wá lọ dìrọ̀ mọ́ alẹ́ àràṣẹ Ọlọ́run Ọba, wọ́n lọ mọ́ surround alẹ́ àràṣẹ Ọlọ́run Ọba. Lahunna dawiyyun ka dawiyyin nahl. Tá a bá ti dọ̀hùn àwọn àzíkiri wọ̀nyí wọ́n wá Ọlọ́run ó create ohùn fún wọn gẹ́gẹ́ bí ohùn oyin, bóhùn oyin ti máa dún wọ́n máa lọ dún ní ẹ̀gbẹ́ alẹ́ àràṣẹ Ọlọ́run Ọba. Kí ni wọ́n wí tán bá ń dún? Anabi ní tudhakiru bi sahibiha. Wọ́n máa rán wọn létí pé ẹ má gbàgbé lágbájá ọmọ lágbájá tó fi mí ránṣẹ́ síbí o. Yẹn pé tó bá wí alhamdulillah lénìí tó kan gbogbo mo tura wí tó bá wí bẹ́ẹ̀ gbólóhùn yẹn ń lọ sálẹ̀ àràṣẹ Ọlọ́run Ọba, yóò lọ dàbí ẹ̀dá, yóò máa dún, yóò máa wá sọ fún wọn pé ẹ má gbàgbé lágbájá ọmọ lágbájá o, yóò máa rán wọn létí rẹ̀ sóore. Gbogbo nǹkan orí pápátá yóò máa dákọ̀ rẹ̀ ní ibẹ̀. Ama yuhibbu ahadukum, Ànábì ní ṣé kò wá wùn wọ́n náà an yakuna lahu aw la yazalu lahu man yudhakiru bihi. Ṣé kò wùn ọkọ lẹ́ni tí ó máa lọ dákọ̀ rẹ̀ ní sánmọ̀? Àwùjọ tó ga jù, àwùjọ tó níyì jù lẹ́gbẹ̀ẹ́ alẹ́ àràṣẹ Ọlọ́run Ọba, ẹni tí ó máa lọ dákọ̀ rẹ̀ ń pé lágbájá ọmọ lágbájá ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ yín o, òun ló fi mí ránṣẹ́ síbí o, kí wọ́n náà ní tó pledge sọ́hùn ní gbogbo la ilaha illallah subhanallah àti alhamdulillah tí yẹn bá ń tẹnu mọ́. Ẹ má jẹ́ àfojú di wọn kà alhamdulillah tá a ti máa wí tipẹ́tipẹ́ náà wọ́n wá ń sọ. Tó bá wí tàníyàn tó dáa, tó wí tí ọkàn tọkàn tó dáa, tó wí pẹ̀lú àníyàn pé Ọlọ́run bí wọ́n ti ń sọ pé máa rí mo fẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi, yóò sì dóore fún ọ, yóò dọ́là fún ọ, yóò dọ́là fún ọ. Ọlọ́run má ṣàjẹ́ dọ́là fún wa, Ọlọ́run jẹ́ ó dóore fún wa, Ọlọ́run jẹ́ ó dìgbà láàyè fún wa. Oore tó ti ṣe fún wa má jẹ́ ó bàjẹ́ o. Àdéhùn tó ṣe fún gbogbo ẹni tí máa dúpẹ́ pé tí wọ́n bá dúpẹ́ oore ó ṣe míì fún wọn. Èyí tán dúpẹ́ lélẹ́rí náà ní parẹ́, oore wa Ọlọ́run má jẹ́ ó parẹ́. Èyí tó kú tá ń béèrè Ọlọ́run má ṣàfilé wa lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.